على حب طه كلها لمحمد وأخلص مدحي للنبي محمد وذريتي منها النبي محمد إلهي أجرني من عذابك إنني أسير ذليل خائف لك أخضع إلهي فلا تقطع رجائي ولا تزيد فؤادي فلي في سيب جودك ما الطمع إلهي إذا لم تعفو عن غير محسن فما لمسيء بالهوى يتمتع فما لمسيء بالهوى يتمتع إلهي لئن جلت وتمت خطيئتي فعفوك عن ذنبي أجل وأوسع. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. إلهي وخلاقي وحرزي وموئلي إلهي وخلاقي وحرزي وموئلي إليك لدى الإعسار واليسر أفزع إلهي لئن جلت وجمت خطيئتي فعفوك عن ذنبي أجل وأوسع إلهي لئن عذبتني أو طردتني فمن ذا الذي أرجو ومن ذا أشفع إلهي لئن خيبتني أو طردتني إلهي لئن خيبتني ألف حجتي فحبل رجائي منك لا يتقطع. adúgbò fún Ọlọ́run. Alhamdulillah. adúgbò fọ́lọ́run tààrà. Alhamdulillah. إلهي حليف الحب بالليل سائر يناجي ويدعو والمغفل يهجع الذي كلف نفسه بالأرزاق. الله. إلهي وخلاقي وحرزي وموئلي ọba tó ṣe pé Al-Ghazi Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. Àmín. á sì kí àwa ẹ̀dá kò fi síbi kan jọ̀dọ̀ ara ẹ̀ lọ. Allahu akbar. إلهي وخلاقي وحرزي وموئلي سيدي يسعى الحريص يسعى الحريص ولا ينال بحرصه حظا ويحظى عاجز ومهين. ọba tó ṣe pé àásìkí tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ á lè lè bá pẹ̀lú ojú kòkòrò. Allah. يسعى الحريص ولا ينال بحرصه
kò sí lé bá pẹ̀lú agbára àbọ̀gbọ́n kan wọ́n fẹ́ dá sí. حظا ويحظى عاجز ومهين الحريص يسعى يسعى الحريص ولا ينال بحرصه حظا ويحظى عاجز ومهين. ọba yìí gbogbo tá a jẹ láyé ònú programu ẹ. Yasali harisu tó sì jẹ́ pé ọgbọ́n kò lè dá tọ́lọ́run fẹ́ kọjá. wala yanalu bihirisihi hazza wa yahza ajizu wa mahinu. èmi ò rọ́nà tó lè wọ́n rìn tó bá já sí àsìkí ntọ́lọ̀ ń kọ́ni. Yas'al harisu wala yanalu bihirisihi. ọba tó ní ẹjú gbogbo ẹ̀lẹ̀ fún mi. Hazza wa yahza ẹjú lẹ̀ fún mi. ajizu wa mahinu. sá ṣiṣẹ́ ni ṣiṣẹ́ kórìbọ̀ ti fẹ́ mi mo ní. Hazza wa yahza ajizu wa mahinu. التوفيق من الله. Allah. يسعى يسعى الحريص الله توفيق. ولا ينال بحرصه. kí téèyàn fẹ́ kó bọ́ sí déédéé. ẹ padà bí ọgbọ́n. ẹ̀yin ọ̀dọ́ wọn fẹ́ bá sọ̀rọ̀ wá sí àkọ́kọ́ lẹ́yìn àwẹ̀. يسعى الحريص ولا ينال بحرصه. ẹ̀yin ànábì Muhammad. حظا ويحظى عاجز ومهين. ẹ bá yòókù ẹ̀ ní. حظا ويحظى عاجز ومهين. ànábì tó yanjú ọ̀rọ̀ tó lọ sọ fún wa. يسعى الحريص ولا ينال بحرصه. حظا ويحظى عاجز ومهين. tẹ́lẹ̀ tó gbọ́dọ̀ gbọ́. ẹ̀gbọ́n lọ tó sì pé al-yu'minu bil qadar. الله. يسعى الحريص kẹ́ni o tó lè nísinmi. ó gbọ́dọ̀ gbà bí àkọọ́lẹ̀ ń bẹ. ولا ينال بحرصه. خيره وشره. حظا ويحظى عاجز ومهين. dáadáa bẹ̀rẹ̀ náà ni kó tajà kó jèrè. kó ọmọ kó ní láárí ń bẹ̀ níbi àkọọ́lẹ̀ tó gbé. يسعى الحريص ولا ينال بحرصه. aburú bẹ̀ ni kó má tì rí bọ́ ti fẹ́. àkọọ́lẹ̀ ń bọ̀ fa wàhálà lọ́wọ́ nù. حظا ويحظى bí àkọọ́lẹ̀ bá sì tú yàn lẹ̀. ẹ gbọ́ yóò máa kò yí lójú kan náà ni. حظا ويحظى bó la ń lọ. عاجز ومهين. kódà dúró ẹjẹ ń kó àjọ lọ́wọ́ mẹ́wàá. ìrònú pa ikú. حظا ويحظى عاجز ومهين. gbogbo tó o bá jẹ́ láyé. má sì kọjá dédé tó o bá lágbà. يسعى الحريص ولا ينال بحرصه. ọdún ìwọ fẹ́ kọ́lé ọlọ́gbà gbèsè 20 million. حظا
ويحظى ọ̀fẹ́ dájú ara lọ ní. Bẹ́ẹ̀ni. ọlọ́wọ́ onítọ̀ ọ̀rá kan wíńdò ẹ̀ kéékèèké. Àbí. àsìkò fẹ́ ṣọ́ọ̀kì ará àdúgbò náà ni. lórí ìgbésẹ̀. Bẹ́ẹ̀ni. عاجز ومهين Ọ̀fẹ́ ṣe bọ́ ti máa. حظى ويحظى عاجز ومهين. tẹ́ bá ní kẹ́ni máa yẹ ẹ̀jẹ̀ lómi wò. Bẹ́ẹ̀ni. níyì ọ̀nà tó ti yá owó. Ó ti yáwó. kò ní sùn tí èkú mọ́. Bẹ́ẹ̀ni. Kò lè tan fóònù mọ́. fóònù. Tó bá tán báyìí ní gbèsè ní òpè. yóò wọlé sóòtì ni. wọ́n ti sẹ́ẹ̀tì kalẹ̀ kó kàn tán fóònù gírán bí méjìlá ní wọlé lẹ́ẹ̀kan náà. يسعى الحريص ولا ينال بحرصه. ẹ jẹ́ gbogbo tí ò tọ́. Bẹ́ẹ̀ni. kí ló kọ ẹ tó pọn alẹ́kùn nísìnyí. Àbí. kí lẹ ń pè. Cbex. tó ló gọ̀ ní àgbà tó dáwọ́ fún. Àbí. ọ̀rẹ́ sẹ̀ wèrè ọ̀gbùn sóògùn. Ìwé gbọ́rọ̀ ni. يسعى الحريص. ìbí náà mo ti sọ. Bẹ́ẹ̀ni. kódà sẹ̀rí àtakò ká máa rajà lórí atẹ́gùn. Bẹ́ẹ̀ni sẹ̀rí àtakò. sẹ̀rí à kò fara mọ́. Bẹ́ẹ̀ni. kó gbé nǹkan sórí atẹ́gùn. online business irọ́ ni. Ọjà òkùnkùn nù. ìkẹ́kọ̀ọ́ lọ́la fìlà tí ẹ tà kéèmù fún. Bẹ́ẹ̀ni. يسعى الحريص ولا ìkéèmù. ينال بحرصه. ìdí wà sí ni. حظى ويحظى wọ́n tà kéèmù ìkéèmù. ìwà rí bí ipò. عاجز ومهين. èmi sì ń fọgbọ́n àgbà pé káyìí sẹ́. Ẹ má rà á. má rọra pò. ولا ينال بحرصه. olóbá ni ká máa fẹ́ obìnrin lórí atẹ́gùn. Bẹ́ẹ̀ni kí ló wà ń bẹ̀. gbogbo wọ̀bì ayé náà ló fà á o. lọ́fílọ́fẹ́ ẹni tó ju ọlọ́wọ́ abẹ́ tí ò tiẹ̀ tó pàápàá. ọlọ́fẹ́ ọ̀dẹ́ ń datọ́. ọ̀dẹ́ ń datọ́. wọ́n fò bí hàn lórí kí nígbà ọmọ yìí dà ń wọ́kọ. Ń wọ́kọ. ọ̀sìn náà fẹ́ fẹ́ ṣé kọ́ mi pé ń tọ̀ lé. Àbí. ń fẹ́ wọ́n náà hàn bẹ́ẹ̀. Ṣé fi hàn? يسعى الحريص. bí tí mo lọ rẹ̀ yìí Bẹ́ẹ̀ni. kí gbogbo àwọn àfáà wa Bàbá kíyàn. bàbá wa lájẹ́ àná mo kí hàn. Bàbá kíyàn. mo lọ wí. ولا ينال بحرصه. kí bàbá tààrà. حظى ويحظى wọn kù sẹ́. عاجز ومهين. bàbá kù sẹ́. حظى ويحظى bàbá kù sẹ́. عاجز ومهين. mo kí àfáà àgbà. tọ́lọ̀ bàbá alájẹ́ àgbà yọrí iṣẹ́ bàbá. ما لا يكون ẹ̀gbọ́n ti ń wí. فلا يكون بحيلة. sẹ́nà tó ya wèrè kéré. Bẹ́ẹ̀ni. àmì tó ń bọ̀ tó ya wèrè. Bẹ́ẹ̀ni. أبدا وما هو كائن سيكون. ó ti tajà. Ọ̀tajà. ọlọ́bìṣẹ́ ọdún 50,000. Bẹ́ẹ̀ni. ọwọ́ akọ̀lọ́bì kan tí a ní mọ̀wùlẹ̀ ṣiṣẹ́. Báwo ẹ̀ ṣiṣẹ́? ọ̀hún gba 50 lọ́sọ̀ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ni àbọ̀ sọ́ọ́ oríire òkúrú kan yìí. Wọ́n tàn ni. ما لا يكون. lẹ́yìn ọ̀dọ́ ń wá ká lónìí. Bẹ́ẹ̀ni. kódà ibi tí mo lódòdó ń dájọ́ rí. Àbí àjọ aha. èmi ni kò kàmí kára jù sá lọ. فلا يكون بحيلة. lẹ́tọ́ gbọ́ lórí mo dájọ́ rí èmi ò dájọ́. Bẹ́ẹ̀ni. bóde yóò kó owó lọ tí ì ní sùn. Àbí. أبدا وما nǹkan mo lọ dájọ́. هو Dáadáa. yóò kàn ṣe kó gé ẹni tó rẹ̀ mí. Bẹ́ẹ̀ni. Ó kà yá ni. ẹ̀yin mú alájọ nù ìlú kẹ́yìn. Àbí. wọ́n sá lọ náà ni. أبدا وما هو كائن سيكون. èmi ló bí àjọ dídá kó o lọ báńkì. Àbí. lédè tó bá kó bẹ̀ lọ́ọ́ gbà. Òun máa
ọ̀rọ̀ ìdájọ́ fẹ́ mú number 1 ọwọ́ akó 1 million èyí lọ́wọ́ àṣàtọ̀ fi kú ó kó 1 million lákọ̀ọ́kọ́ ó rẹ̀ jáde ó rẹ̀ horo ní sẹ́nu tọkọtọkọ. Màláyà kúnù. Yóò bá dágbára yóò sọ fún ẹkún. Màláyà kúnù bí hìlàtì. Àṣàtàyàn ọ̀dọ́ kó ní sẹ́yìn. Owó fà òkèlè owó fà. Dọ́gba àbá sápadà ní àsọkù. Wọ́n ní kó dà wà náà lọ́dún ọ̀pẹ́kọ̀ tó wà. Ó rẹ̀ ya alájọ. Ta ló rẹ̀? Ó mi náà gbàgbẹ́rẹ́. Fala yakunu bihi lati. Èmi lẹ ló pọn lẹ́kùn yìí náà. Kí lẹ kó kọ rẹ? Síkìrì. Abada. Àwọn afáàjì ẹ̀ bẹ́ẹ̀. Sọ́la ni jí wọn kò ní rí jùbà ké. Abada wa ma huwa kainu sayakunu. Musa ti ń wo bóyá mo ti mẹ nìkan rí tí tó ṣe orí ẹ kí n gbà mí. Wọ́n wọ̀n jẹ́ mà kálukú sáà tó ń fúrú. Wọ́n jẹ́ mà o. Ìṣòro ẹ̀ kó àrùn mọ́ra. Pa mọ́ra. Wọ́n kí owó bàbá ẹ̀. Àkọ́kọ́ báyìí wọ́n kọ́ fún ní 50. Ẹ̀kejì 150. Ó wá kí bọ̀ lórí 10 million. Ẹnìkan máa ṣe bàràdà kó sọ̀tì. Ẹ̀yin lẹ́ fara gbà. Abada wa ma. Bí mo ṣe pọ̀ nínú akẹ́yìn, ìyẹn ní mú 50,000 wá, ọ̀sẹ̀ kan àpọ̀ ní 150. Kò sí òwò náà ní Nàìjíríà. Tẹ́lẹ̀ fi ṣe. Kò sí. Ẹ má jẹ́ ọlọ́jú yín o, ẹ̀yin tẹ́ bá jì síbẹ̀. Oṣù mẹ́fà ní mẹ́nu kó mẹ́tí máa kọ́ wà nínú wọn. Màláyà kúnù. Wọ́n tí ìyàwó rẹ bá ti ìyàwó tọkọ rẹ bá ti yọ gidi ọ̀tọ̀ ọ̀sẹ̀ máa lọ. Ó ti ta kínní nà. Ara nǹkan nù. Fala. Wọ́n síbẹ̀ sí wèrè. Yakunu bihi lati. Ayé tó mẹ́kọ́ kẹ́ bá ń ké. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahi. Ojú ọgbà ọ̀bá tó bí àwọn ọmọ Rahim. Sọlá mú kábíyèsí ọlọ́fà. Alladhi lahu mulku samawati wal ardi. Wa lam yattakhidh waladan. Wa lam yakun lahu sharikun fil mulki. Wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira. Sábà tilẹ̀ bó ṣe tó. Alladhi lahu mulku samawati wal ardi. Ọlọ́run ń ṣèjọba bẹ̀. Iye owó tá a lè lórí ilẹ̀ ti yanjú ẹ̀. Iye tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní lórílẹ̀ ayé yìí, á ní ilẹ̀ jura wa lọ. Bẹ́ẹ̀ni, a máa ní jura wa lọ. Òpó tó wà sánmà táàfin ń sọlá olóní. Wal ardi. Wa lam yattakhidh waladan. Kí ni ó ṣàbòsí fún? Kò lọ́mọ tí ó gbàdé. Bọ́lá ọlọ́run ṣe tó kì í ṣe kọ́ ọmọ ẹni lè jogún ẹ̀. Náà. Wa lam yakun lahu sharikun fil mulki. Nínú ọlá rẹ̀ sì ní ọlá tí ń ṣe kò sí ẹni tí ó bá kẹgbẹ́ nínú ọlá rẹ̀. Tí wọ́n jọba bẹ pé àwa mú tá a tún mú lágbájá. Ọba àṣọ. Ó nìkan làṣọ. Wa khalaqa kulla shay'in. Ọlọ́run á dá ogun nǹkan bí ó sì dá. Faqaddarahu taqdira. Ó ti wá pín, ó fi èbùbù sí. Faqaddarahu taqdira. Ó ti fi èbùbù sí. Faqaddarahu taqdira. Olódòkó tì mí. Èbùbù ẹni kí máa ta pákó. Bàbá enígi. Àmọ́dé ní owó tọ́ ní bẹ́ẹ̀ ni. Ẹ gbọ́dọ̀ àdá báyìí.
Ntí wàá fi ní tẹ́ni kó má yàtọ̀ ní sìmẹ́ǹtì. Pé a fi sìmẹ́ǹtì kún. Tó bá lọ yóò kọ́kọ́ lọ ọ̀rìn àkọ́kọ́ ìnà yìí fẹ́ tàjú pákó lọ. Fẹ́ tàjú lọ. Ń wá wà lánàá. Bẹ́ẹ̀ni. فقدره تقديرا فقدره تقديرا. Èmi náà ti máa tó yàn mọ́ ni. Bẹ́ẹ̀ni. Mo dúró bẹ́ẹ̀. Bàbá dún mẹ́ẹ̀. Ẹnìkan bá bá ní ìbádálé epo lẹ̀. Mo láàmú àbò mo ti rántí mi kọ́ lé epo. Ṣé kì í so bá a ṣe wà nígbà ni? Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ó ní bẹ́ẹ̀ ni mo sọ fi kọ́lé kí ó kó pọ̀. Olúwa máa ṣe útúbà lọ́wọ́. Wọ́n fi tí kò létí ọkọ̀ ṣubú o. Aleyhi salam. Ibi tí túbọ̀ ti dúró náà. وخلق كل شيء. Kálukú ń wá kówó pọ̀. Owó pọ̀. Kówó pọ̀ ni wọ́n wá lónìí. Àwọn wá kí. Ìkànnì orin ni wọ́n bèrè lọ́wọ́ orí ni. Ibi tọ́jà ti ń tà ní ẹ béèrè. فقدره تقديرا. Mọ́kà ọdún ní lẹ́sìn, wọ́n mí ní ọmọ Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Wọ́n dúró dé à. Tààrà. Bẹ́ẹ̀ni. Wọ́n ń sọ Nàìjíríà lọ́wọ́ lẹ́sẹ̀. Ní sísọ gan. Níbi kí ni ìbàjẹ́ owó àti ìbáyé Mọ́kà jẹ́. Bẹ́ẹ̀ni. فقدره تقديرا. Ẹ jọ̀ọ́, ẹ ti ń ṣòwò tó jèrè 50 bí ìbá ṣe alájẹpàdé Bẹ́ẹ̀ni. yóò ra búlọ́ọ̀kù ń bẹ̀ yóò mọ̀ ọ́nà tó bá yà. Bẹ́ẹ̀ni. Owó yìí lẹ wá kó jọ ó tún wá gba owó tí mọ̀lẹ́bí Ó gbà pọ̀. ọ̀nà kan ti sí o ọ̀sẹ̀ kan péré là á fi la o Ọ̀sẹ̀ kan ìlọ́po mẹ́ta láì. à á la lù ẹnìkan máa gbé nǹkan wá nǹkan ẹnìkan máa gbọ́jú yìí lọ. Bẹ́ẹ̀ni. owó tí èsì ìyàwó wà á pé bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. ó ní ànípa màlúù kan mọ́ já fi sórí ọ̀sẹ̀ mẹ́rin oṣù mẹ́rin màlúù mẹ́wàá là á pa. Owó lómi lè tán kó sí lọ. mo wá rà mí àwọn àgbẹ̀ bíi spanner kẹ̀kẹ́ ńlẹ́dàdúró tí ẹ kó lọ ẹnìkan á lọ mú èsì kò sí kọ̀ǹpẹ́sọ̀ tó fi tán o ẹlòmíì kan wọ kẹ̀ló kan já fáànù náà tírílíọ̀n Láti fún ilé yìí tẹ́lẹ̀. nígbà tí wọ́n fàǹjọ́ sí ẹkún rẹ̀ ò tí ì tán lẹ̀. Bẹ́ẹ̀ni. Láti yọ̀ǹda fánù tẹ́lẹ̀ fún yín. wọ́n ti sí gbogbo ohun tó kù bẹ́ẹ̀ pé kò lè 200 million lọ kò tó bá wọn bẹ́ẹ̀ odidi lè bẹ́ẹ̀ ta kò tó pa ní o jẹ́ gbé sádọ̀. Àwọn sọ́ọ̀tì. له الذي له ملك السماوات والأرض. ibi tí a ti ṣe tọ̀fà yìí Bẹ́ẹ̀ni. ìpè tí a sẹ́lẹ̀ àdúgbò mu. èmi ò fẹ́ dá ọkọ rẹ ni sọfí ò ń dá ọkọ rẹ mi ò dán lóhùn Ọkọ̀ bá lè lé. torí àmì tó ń bẹ tí ẹ lọ bẹ̀rẹ̀ sí yóò kẹ́mi ló lẹ́ oko ni àtijọ́ tó ṣe sórí ibú kò tí ì làdò ní àwọn àdá passport tún lé àwọn ará àwọn àfa rẹ gẹ́gẹ́ mo ní abájọ bẹ́ẹ̀ mi ń ṣe àṣùbà kí. ولم يتخذ ولدا. ntọ́jà ti bí mi ti 8 nǹkan bá èmi ẹ ti sogúndogójì kì í sogójì mọ́ ní ẹsẹ̀ ẹ gbà sogúndogójì ogójì bò ogójì súnmọ́gùn àní wọ́n sọ ogúndogójì. ولم يكن له شريك في الملك. ogún kan ẹgbọ́ ogún lọ́nà méje 140 nù. وخلق كل شيء فقدره تقديرا. ọlọ́tí wá kádàrá ìwọ tiẹ̀ bí ọwọ́ tà lọ́mọ tà ìwọ ọmọ tà búrẹ́dì àmọ́ ni láàrin bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ sòwò má tó ti pé owó yìí lẹ́ wá ká. àwa rí ń bẹ àwọn tí a ti ní láàrí tẹ́lẹ̀ àná lẹ́nu mi ẹnìkan ní bẹ ó ní 150 million
ó nìkan ṣoṣo wọ́n kó èrè àkọ́kọ́ fún ẹ̀dàpọ̀ kó lè pọ̀ sí wọ́n tó kó èrè èlò rẹ̀ pé $5,000 fún ṣẹ̀ṣẹ̀ ṣubú bọ̀ díẹ̀ ni èlò nù ẹnìkan ní $40,000 sílẹ̀ àti nǹkan ṣẹnu. èyí ní ìwà ọ̀rọ̀ tó wà láàárọ̀ yóò wá gbé gúdà síwájú yóò mọ̀ retí owó ní atẹ́gùn gbẹ́bẹ̀ kó dé bẹ́ẹ̀ sọ wọn kó wá kò tó wá gbà á ó lè máa dàpọ̀ kó lè ṣe kí ni ọ̀rọ̀ adé gááyà náà bá lọ ìgbésẹ̀ àyè pé lóòrù kálukú sáà ń fọn torí nígbàdé wọn fọn tilẹ̀ náà wọ́n rí bá fọ̀fà ẹnìkan wá gbé ẹsẹ̀ tébù ẹ̀dàkùn aládùn owó wọ́n gbé ìbílẹ̀ gbèsè ìlú rà ọ́ ìdáná èló náà ń ta ẹsẹ̀ tébù lọ́dọ̀ ìdí kò tó 5,000 ìbílẹ̀ gbèsè mi nà gbogbo kọ̀mpútà tí ò ní lárí wọ́n ti kó kalẹ̀ àwọn àrùbọ̀ náà ti lò àbí nǹkan yíwọ́ fún yẹn kàn sọ́ni wèrè. وخلق كل شيء ẹ lọ dúró déédéé níbi tọ́lọ̀ bá náà ti máa jẹ. ẹ̀yà fún ìtẹ́sẹ̀ wò rí nìtẹ́ ẹ wá kóró owó ẹ̀ lọ dàbí tẹ́tẹ́. yàrá lẹ lé kéwù. ẹ̀sìn bá ẹ̀kọ́ mọ́sálásí. ẹ̀sán fẹ́ kó owó kùránì. ẹ̀fẹ́ kó pọ̀ kẹ́ máa fi gun ọkọ̀. àwọn ẹ̀mí máa ń sèyìn o kéwù ti là wá. ẹ̀yẹ láì nígbàgbọ́ yìí. tẹ́mílẹ́kẹ́ lẹ́mi ká máa lu jìbìtì kí lè bá débẹ̀ sókúndógóje. فقدره تقديرا nítorí wàá pẹ̀lú mi ìkú ẹ̀ mọ́ ó lọ yáwó tó gbé bẹ́ẹ̀ ni wọ́n á fẹ́ lọ́kàn balẹ̀ fẹ́ sáfù mi lóṣù kan àdìjú sani. ó wá lọ ná orí dáàfù fọkànbalẹ̀ wọ́n dáàfù yìí wọ́n ló kàn báyìí. o tó yá o tó lọ sọ àwọn ní ọkọ̀ ìjọ nílé yìí ìdágbélọ léyà ní ẹ̀fọ́kànbalẹ̀ ọ̀gá rẹ̀ wọ́n ń sí èrè ó wá pe aláṣọ onídìí kọ̀m̀pìtì 50 èyí aláṣọ mùsùlùmí kí ni wẹ́wẹ́rẹ́ o ọlọ́pàá mẹ́wàá tí ní 100,000 lẹ́mọ̀ ẹ bá pè é sí iye gbogbo ẹ̀ àtọ́nà. ayi tẹ́lọ̀ ti gé aṣọ wọ́n gbowó sálọ. وخلق كل شيء. yóò máa sọ fún ìyàwó ilé ẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ pàìpàì oṣù méjì ló kù àfi agánrán ọmọ gidi tí mo ó wá dé agbára tutù ìyàwó lẹ́yìn dé kọ́ ọmọ káàbọ̀ ìyàwó dà ẹ̀dá kò sí kò àfẹ́ kí arọ́fà kẹ̀kẹ́ ni. ẹ̀dàkẹ́ fi hàn mí. rárá ẹnu mi ń gbomi lọ wọn yà lọ hospital yàrá rẹ ti fa mí sí ẹ náà. فقدره تقديرا. láti kékeré sẹ́mu máa ṣe ń mọ bàràndà ṣe. فقدره تقديرا. aládùn lórí àkọọ́lẹ̀ wọn lọ máa ké خير الزمان. خير الزمان فلا يجيء بسرعة. ìgbà tí yóò bá dáa ọ̀ọ́dà ìmọ̀ye kẹ́kọ̀ọ́ jákọ́ tó débẹ̀. والبيض سوف ẹ̀yin sáfẹ́ fò ni. يصير يوما ديكا. àwọn náà ti sábúrú tí ẹ lọ yìí ẹ lọ kọ́lẹ̀ kò ní pẹ́ kò ní jìnnà tó fi kàbákò tiẹ̀ náà. خير الزمان فلا يجيء بسرعة. mo kí ẹ̀yin tẹ̀ sọ̀rọ̀ lẹ́sẹ̀ yìí ẹ̀sùn okùn mẹ́rin lẹ́sẹ̀ káfí kó ẹsẹ̀ yìí ẹ̀ wá ń fà á. ẹ̀yin tẹ gbá kì í mú. ó mú kì ẹ̀ mú kọ́kọ́rọ́. látọ̀nà rẹ̀ láti lójú rẹ̀ kúrò ẹ̀yà fún wọ́n ti síbẹ̀ sí ẹ̀mọ́ lẹ́nu. خير الزمان. èèyàn á gbé owó bí ìbá sá sí èrè ọ̀rọ̀ ọmọ dùn án bẹ́ẹ̀
náà sì ni mo ti ké kó tó dòní. Mo fẹ́ lọ bà nínú àwẹ̀. Kí ló dé tó jẹ́ pé ẹ̀kàn fẹ́ fowó bì kẹ́kọ̀ọ́ sì máa pọ̀ 10,000 kan kó 40 fún ọjọ́ kejì. Ọ̀ sọ pé wọ́n fẹ́ pa ọ́ ní irọ́ ni. Yóò tó yìí koro wá sí ajé mẹ́jọ. Lọ́ba ní ká máa tẹ́sí yẹn àárẹ̀ tó sàgbákò ẹ̀ ní. Ìyá dọ́gbọ́n rẹ̀ ní kí wọ́n bá lójú rẹ̀. Nǹkan ṣe é. Bí o ṣe tó nǹkan ọ̀ náà jẹ́ bẹ́ẹ̀. Kí ni o tó nǹkan? Tọ́rí 1 million lówó dédé 10,000 ló sí ni. Nǹkan ṣe é. Fala yaji'u bi sur'atin. Musa ń kà mí láàánú. Ndé ọ̀nà yóò tó gbọ́. Ndé ẹ̀jẹ̀ gbé tàbàdé. Ẹlẹ́mi tún alágbólé wọn. Opportunity dé o. Ó yá. Ọ̀nà ládé o. Ẹlẹ́mi ta ọ̀kadà rẹ̀ kówó rẹ̀ bẹ̀. Àdégbàdá ọ̀hárí pásítọ̀ àwọn àfáàlẹ̀ rẹ̀ náà. Mo lábàjọ tẹ̀mí lọ sí rókì. Àti nǹkan ọlọ́run ti bẹ́ẹ̀jì Agbako ti bọ́ ọpọlọ rẹ̀. Ẹ̀sàfẹ́ gbọ́dọ̀ ẹ̀bùrú kẹ́gbẹ́ yín lọ. Òfò lọ́wọ́ sí báwọn. Wal bayru sawfa Tábà fi ẹyin lẹ̀lẹ̀. yasiru yawman dika. Ẹyin náà ni ó padà di àkùkọ. Tábà lè tọ́jú ẹyin ni adìẹ náà ni ó dà kẹ́yìn. Wal bayru sawfa yasiru yawman dika. Àlè ní sùúrù kẹ́yìn ó fi dadìẹ. Olóbí olè tẹ́ ẹ lọ jà. Lọ́lọ́ fi wá dójú tì í. Ẹ gbọ́. Ahalla olùmọ̀yà. Ẹ gbọ́. Wàkíni. Wàhárọ̀mù rìbá. Gbogbo tọ́lọ̀ bá ti ṣe léèwọ̀. Ẹnì kò ní dédìí ẹ̀kọ́ máa sunkún kú bẹ́ẹ̀. Khayru zamani. Kódà ọ̀la Jímọ̀ ní èsì. Bẹ́ẹ̀ bá ti rẹ́rìn wèrè sí ẹ̀yà àyà fún ni o. Ṣé ta lọ́fà náà? Wọ́n ta kiri lọ́fà. Wọ́n ta àbí. Ẹni tó ta àmà lọ́la. Tolúgbà tá a bá tẹnu mọ́ inú wa bí. Ìkiri yẹyẹ gan. Gbàdá àmọ̀ pé ìgbàsẹ̀ wọ́n ni. Wọ́n lọ lọ́wọ́ sínú kọ́lọ́ọ̀sì. Da'i hirisa ala dunya. Kì í ṣàdúrà ká máa lọlé. Wa fil aishi la taqma. Da'i hirisa. Da'i hirisa ala dunya. Ẹ̀yọ́ mọ̀ bẹ́ẹ̀ wí. Wa fil aishi la taqma. Da'i hirisa ala dunya. Lórí tí wọ́n ń tàn án. Lórí tí wọ́n ń tàn án. Ojú kòkòrò. Da'i hirisa ala dunya. Olú gbọ́gbọ́ fún mi ní ìyàyò ọkàn. Wa fil aishi la taqma. Lọ́jọ́ tó ń sọ sí káàkiri, ẹ̀rí mi láàrin wọn rí ni. Da'i hirisa ala dunya. Sọ wòlíì mọ̀ fún ọmọ ẹ̀ẹ́dógún. Ọ̀rọ̀ kóró owó sínú ibi bẹ́ẹ̀. Wa fil aishi la taqma. Ẹgbẹ́ kejáke. Wa fil aishi la taqma. Da'i hirisa. Da'i hirisa ala dunya. Ayé yìí. Mo fẹ́ gun àkàbà túláàsì. Ká ojú rẹ̀ kó bẹ́ẹ̀. Ọ̀nà tí wọ́n ń gbà àbáyé jẹ́ nísìnyí pọ̀. Ó pọ̀ gan. Ọ̀kan ń lò yàn. Bẹ́ẹ̀ni. Ọ̀kan ń lò ẹ̀jẹ̀. Wọ́n lò ó. Ọ̀kan ń pààyàn. Wọ́n pààyàn. Ẹ̀yìn kan náà tó bẹ̀rẹ̀ tí ṣogúndogóje. Àkàn jìyàn gbé. Da'i hirisa ala dunya. Èmi ò ní sọ bẹ́ẹ̀ ni ọlọ́jà yóò rójútù. Àmín. Ibi tá a lóde àrójútù ẹ̀ mọ́. Wa fil aishi la taqma. Obìnrin wọ́n lò ó. Ó lò ó. Mi ò ya wèrè. Bẹ́ẹ̀ni. Wọ́n pa mí. Wọ́n pa mí. Ó pa á. Ìjọba ẹ̀yin adájọ́ ẹ̀ ń jẹ̀bi. Jẹ̀bi. Bẹ́ẹ̀ bá ti pààyàn
kò náà ń prolonge bàtà rẹ̀ wúrúwúrú rẹ̀ padà ní ọ̀sẹ̀ kan dànù kí lè fẹ́ gbọ́ lẹ́nu apààyàn tẹ́ ẹ bọ́bẹ̀ lọ́wọ́ rẹ̀ tẹ́ ẹ bá ọwọ́ ọmọ tẹ́ ẹ bá ẹsẹ̀ ọmọ tẹ́ ẹ borí èèyàn lé rẹ̀ ẹ wá lẹ́fẹ̀ẹ́ máa interrogate lórí kí tó ni wọ́n. tí ó sì jiyàn kóńkóń ṣe. kò sì jiyàn bó jiyàn padà nù. síbílẹ̀ ẹ̀ lẹ́ ti bá. ẹ gbọ́ ẹni bá borí ìran rẹ ti kó ní suspect. bẹ́ẹ̀ni àbí sẹ́ suspect ẹ̀ ló máa ní. rárá o. wọ́n ti confam ẹ̀ kó ṣe kí ni. ó pààyàn. aṣọ ẹni tó pa ẹ bá lé rẹ. àyè bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. kí ló tún ní oṣù mẹ́fà àtàwọn dúró dé ẹ fẹ́ já wa ní tẹ̀mọ́. ẹ má dọ̀wọ́ rú o. ẹ má dọ̀wọ́ rú kẹ́. dáìlì hírísọ̀ alẹ́ dúníyà. kí ló dé. gbogbo tó wá pààyàn àkàn tó wá nàró fún ẹ ẹ tó bá nàró fún ọ̀daràn ni tí ìṣèkéṣì ti ń rò lóru lójú ọ̀sán kẹ́rìkún láyà pé àwa la gbẹjọ́rò fún tó yẹ kó kò níbi tó wà ní ó yẹ kí wọ́n yá bí awọ ẹran léyà ni. ẹ dákun ẹ tó dúró fún ọ̀daràn tó lè bẹ́ẹ̀ náà kàn pọ̀ mọ́tò. tó lè gbàrú ẹ̀. ẹ̀yin náà àádójú ìjà kọ yín o. bẹ́ẹ̀ni. lẹ́yìn tẹ̀lé mòfin. ṣé wàá mòfin nù. ẹ wá ń lo ẹlẹ́wọ̀n lára ẹ ń lọ lára ọ̀rọ̀ rẹ wá ń gbọ́n ó ń gbọ́n ẹ ti mú èèyàn ẹ bá fún èèyàn lé rẹ ẹ bójú èèyàn ẹ bá àyà obìnrin gbogbo ẹ bá tó ti kún dáadáa èyí tí ó di ó ti dín èyí tí ó fi sàṣejẹ ó ti fi ṣàṣejẹ èyí tí ó bò ó ti bọ̀ èyí tí ó ta ó ta ó mú ilé bí ó ta ṣe tó ń suspect ni ní kí ni èbó tẹ́ gbà. ẹ kàn mọ́ yẹn lọ́wọ́ ẹ tí wọ́n ní ẹni afurasí bóòlù wíjìrì. dáìlì hírísọ̀ alẹ́ dúníyà. ẹyẹ wí ní tiẹ̀ ni. wọ́n fi ilẹ̀ àìṣìlá àtàtọ̀ mọ́. ẹ bá yẹn ló kó tó ru apẹ̀rẹ̀ oṣù mẹ́fà ẹ sì kì í mú ẹ tí wọ́n ní àá máa ronú sí i kí lè ronú sí i ẹ gé lẹ́sẹ̀. ìyẹn wọlé lé ara lé bá lagi mọ́ lórí nígbà tí wọ́n sì lè fi òfin sọ́wọ́ ara wọn bóòlù ó ti gbàṣẹ kó tó wọlé lé. àbí táwọn fún yọ̀ǹda. òfin wo ló mú bóòlù ti gbòfin tó fi wọlé lé tó fi wíńdò wọlé eléyìí náà wọ́n tilẹ̀ ń bọ̀ nílọ ó fún ní àdá níbàdí wọ́n wàá fọ̀rọ̀ lélẹ̀ náà wọ́n ló fòfin sọ́wọ́ ara rẹ̀ èmi ní ń jófin èyí táwọn ènìyàn èwo lẹ́sẹ̀ bọ̀rọ̀. àbí wọn náà rẹ jẹ. ẹ̀hẹ́ kí wàá ní. ẹ̀ka bíi tí ń sọ yìí dáadáa kápẹ́ lófin lẹ́yìn àtúnkọ́ ẹ̀tún kọ́ gbogbo tó kọ òwúrò òfin burúkú yìí nǹkan sí ẹni tó ti ń kọ́. bẹ́ẹ̀ni wọ́n ti wà. òfin wo ló mú yẹn tá a bá orí èèyàn lọ́wọ́ rẹ̀ tẹ́ ẹ bá jẹ ogun yàrá rẹ̀ ẹ sọ òfin tó ní kó níjọ́ kejì. ẹni ó káyàn ó ti kàyàn mẹ́rin ẹ pa mẹ́ta ìfìkálẹ̀ kíkan náà kó tó ka mẹ́rin mi ẹ tó pa mẹ́ta mi. àwọn olè tó pa owó aráàlú tán òun túbá gbogbo owó tó wá gbàjọ tó ń ti pààyàn òun gbé fún nàìjíríà kọ́ mẹ́tọ́ tó mẹ́kúnnù ojú owó tá a pa gan sódà lùbáríkà ká tó rí owó olè owó ẹ̀jẹ̀ wọn wà ní o ti ronú ẹ dákun irú àwọn tó wọn wà very gullible ọkàn wọn gbogbo nǹkan àṣìṣe wọn ti gbé wá ní ẹ máa gbà wọlé. òun túbà ó wá rí òun túbà iye ẹ̀mí tó pa ẹni kó mú wọn padà wáyé. òfin nàìjíríà tí wọn bá dáńgbà mí báyìí yóò sì fẹ́ẹ́ lè bínú bọ́ kànga. ìpara nàìjíríà ló pọ̀ jù nù náà ni. dáìlì hírísọ̀ alẹ́ dúníyà. wọ́n fún lójú gbẹ́ wọ́n pààyà tó lé ní 1000 á kó bọ̀ jáde
ànáwó kì ló bá tán náà nù. Kí ló tán báwo? Ẹ̀gbọ́n tí mo sọ kí ló ṣe kí ni? Gbogbo ọ̀rọ̀ tí ẹ rán ìbànújẹ́ sí ìdè mi ò tó kẹ ìdùnnú mọ́tá yóò fi parẹ́. dáì hírísọ̀ aládùnìyá. Ìjábí ló jèrè. wọ́n fi àìṣìlá tàtọ́mà. Àlìhírísù kò lọ wí. dáì hírísọ̀ aládùnìyá. Ojú kòkòrò. Gbogbo ẹ̀dá tó wá ti lè bá a sọ̀rọ̀ rẹ yóò sì ṣe. Ọtí ń ṣòwò ti jèrè. Ọwọ́ agbódìdí owó èrè. Ọwọ́ agbé lọ síbì kan. Tọ́ọ̀tì fọ́ lẹ́rán tó máa fún ọ ní ìlọ́po mẹ́ta rẹ lọ́sọ̀ọ̀sẹ̀. Mo lẹ ti gbọ́ níta ló kọ̀ débẹ̀ o. Wẹ́rẹ́ sáwò débi à ń lọ ni. dáì hírísọ̀ aládùnìyá. Nígbà tí wọ́n sí ọ̀kadà dálẹ́. Ó wá ní gbogbo bẹ̀. Bẹ́ẹ̀ bọ́ ọ̀kọ́kọ́ náà sẹ̀ wọ́n ti ń jẹ́ oníyàrá. Ó wá ní jẹ́ apanu. Owó yẹn ti ń pọ̀ sí i. Ọmọ ẹni ó ṣe rí jọ. Wọ́n bá panu wọn ò mọ ọ̀ràn kan tó wó fi lọ. Wọ́n pe iná ìjọba dà ó nù lọ dì mú. Ẹnìkan ò ní kí ọmọ dì náà mú. Ọ̀bọ owó lọ́nà ikú owó náà kú ní ó pa ọ́ tẹ́lẹ̀. wàfíìlà àìṣìlá tàtọ́mà. Owó tọmọ ó fi ṣe fírídọ́ọ̀mù. Ó wá gbà á. Owó tán lè ya ọmọ dájọ́. Kò ní gbà mẹ́fà. Ló bá ta. Jàmọ́ ó ṣe kí ni jàmọ́? Èmi ẹjẹ́ interview ọ̀chẹ̀chẹ̀ jẹ gbèsè bó ni ẹ ṣe ta. Ṣé báńkì kan náà ń kówó lọ ni? Online ni kí ni ń jẹ́ online? Èmi ní ń jẹ atẹ́gùn lẹ́yìn ká fi atẹ́gùn ara ká sùn. Ṣé wọ́n wà lórí atẹ́gùn ni? Tó wọ́n padà jẹ́ wọ́n àti ẹkùn wọn bá dojú àmì. dáì hírísọ̀ aládùnìyá. Kò síbi tí ń kó owó lọ orí atẹ́gùn náà gbogbo ẹ̀. Bó wà ní bó ló sọ adowó. Nǹkan mọ̀ fẹ́. Ó ṣe èmi lé mọ̀fà. Tọ́wọ́n ní báńkì kan lukú ní ìjà wọn kí akówó lọ ló sá lọ. Bó náà ṣe kówó sínú atẹ́gùn. Ọ̀rọ̀ tó yẹ ká mójútó ni. Bí ṣe ń gbogbo yín tójú yín lé yìí. Ṣé ṣe pé gángan ṣe dára yìí? Wọ́n ti ròyìn lárùn òkì. Ọlọ́mọ dúpẹ́ bọ́ ṣe dá mi. Mi ò lójú kòkòrò wèrè láti kékeré ayé mi ni. dáì hírísọ̀ aládùnìyá. Kí lè bá ká? wàfíìlà àìṣìlá tàtọ́mà. Tọ́máwù méjì ó pa ọ́. Ìran kan pé mo ní 10,000. Mo fẹ́ kó mi kẹ́kọ̀ọ́ ní 20 million. Ìran kan tó fi ya wèrè nu. Àwọn ọ̀dọ́ wa wo. Èyí obìnrin wọn bẹ́ẹ̀ tí wọ́n wà sí ẹ̀ dákun. Mo ti bẹ̀yìn nínú àwẹ̀ tààrà. Sẹ́nà tí ò gbẹ́ bẹ̀ ṣe pé ti pọ́n dànù nísìn. Ẹ̀dùkú jẹ́jẹ́ yín o. Ọkùnrin tí o ti fẹ́ wọlé tó kó kinní kan sí kinní kan. Ló fi hàn lọ múra yóò pa ọ nù. Kí ló ń sunkún múra sí ìwọ tó ti pè 20. Èmi ni wàhálà rẹ̀. Múra sísè ọ padà lọ nǹkan rẹ̀. Dẹ̀dẹ̀ kọ́. Àwọn ṣiṣẹ́ o. Tààrà. dáì hírísọ̀ aládùnìyá. Torí máa rú ẹlòmíì lè tún pé tí wọ́n ń ṣe jàfà lọ ni. Ọgbọ́n. Àwọn tí a free àwọn furniture makers wọ̀nyẹn. Ṣèwájọ free lọ́dọ̀ ọ̀gá ni. Ẹlòmíì gbàṣẹ federal. Ẹlòmíì ìdílé kànga ní nǹkan. Àtàkótí àti báńkì. Tọ́wọ́ wẹrẹ máa kówó sí ọmọlé kéwù. Ṣèwájọ kúnlẹ̀ wájú ọ̀gá ni. Sákọ̀ọ́lẹ̀ wà ní kòló rẹ̀ lọ́kọ̀ọ̀kan ni. Bí ọba kẹ́tì ẹ̀ tó bá yí bákan fún ọ, mọ̀pọ̀ ẹnìkan tẹ̀tì ẹ̀ lábẹ́. Àkọọ́lẹ̀ ló sún débi tó dé o.
àti sẹ́ tá a sọ dẹ́. دائر الحرص على الدنيا jẹjọ ló ti yá bẹ̀rẹ̀. وفي العيش لا تطمع. ṣé mo ráyè sinmi àgbọ̀ngẹ́ mi. njọ àti sọdún tán tí ìsinmi lòdì. ولا تجمع من المال. gọba ní kéwì ohun tó gbé dúró tó gbé lura abẹ́rẹ́ lórí ẹkún lórí ẹkún lẹ́sẹ̀ ni. ولا تدري لما تجمع. gbogbo ìmáàmù yẹn mo lè wá sí kú ni mo ti gbọ́ pé mo ti bẹ̀rẹ̀ wá yíra padà mo sá pamọ́ra ó sì rànà tó dé kánsá lẹ̀ ni. لا تجمع من المال. èmi gan mo ti wà ní ibi tí mo nara sí àyè wá wo aago táyé àwọn ọ̀nà wá sí ó ní bẹ́ẹ̀ ni sáàrò ògbèrè ẹ̀tọ́ rẹ ni a ti mú un níṣẹ́ ni bá a ṣe pàdé ọlọ́run lókùtà wákàkiri. ولا تدري لما تجمع. kálukú yẹn ní náà ẹ má kọjá tí ẹ bá ní tó bá ní 20,000 máa yí máa rajà máa tajà àlùbáríkà òde yóò di púpọ̀. ẹni tó ní UBA lónìí tó dá báńkì yẹn lẹ̀ ṣé ọmọ tó ń dá lẹ̀. الرزق مقسوم وسوء ظن لا ينفع. ẹ̀yin ọ̀dọ́ bọ̀dọ̀ wí. فإن الرزق مقسوم. ọlọ́run ti pín àsìkí bá ti lò. وسوء ظن لا ينفع. èròkèrò bú jẹ́ lọ sọ́kúndógún jẹ́ láyọ̀ fá ọ̀ lè jèrè bẹ́ẹ̀. فقير كل ذي حرص. gbogbo ẹ̀rẹ́ tó wá lójú kòkòrò tó kó owó lọ bí tí wọ́n ti là á mọ́lẹ̀ òsì ni ó padà pa. غني كل ما يقنع. wọ́n tó bá sì maintain tó manage déédéé resources yẹn tó ní ọ̀ padà di ọlọ́rọ̀. táà náà díjọ ni. ẹ̀gbọ́n ẹnu ṣe déédéé síbí ni. bẹ́ẹ̀ ni ẹnu ṣe déédéé síbí mi jẹ́ yẹnyẹn èmi ló kàn mí pẹ̀lú pé mo fẹ́ jẹ kankan rẹ́gẹ́dẹ́ ẹnu mi ṣe déédéé síbí déédéé tẹ bá rí tá a ń lò tó wọ́n gégége o a fi dí ara tá a ti lò ká tó má yan ara jẹ ni lára ní ká gun ọkọ̀ tó nà gbélé tó dáa ara mi ní ṣiṣẹ́ rẹ̀ ara mi ní ṣe kí ni ìwọ̀sọ̀ tó tẹ́ mi lọ́rùn mo pé ìwọ ara mi fara mi ni káà tó máa ṣe yẹn náà a ti rí nǹkan mọ́lẹ̀ tó tó wò. فقير كل ذي حرص. kí lè bá ká ojú kòkòrò wọn ń pa yín ẹ gbọ́ àwọn àjọ tẹ́ ẹ dá tẹ́ ẹ máa gbẹ ẹ tó máa dé díẹ̀. èrò náà pa tọ̀mí lọ kó àjọ 10 million èlò ó wá fi 10 million kọ́lé wíríwíríwírí njọ́ tẹ̀ ń sí báyìí àwọn alájọ kan dúró lọ́ọ̀kan ni wọ́n tó tẹ̀lé ara pẹ̀lú aṣọ dúdú àti ìwé àti táì lọ́rùn láì sádájọ́ bó ṣe rí ẹ báyìí onírò mi ń kùn wọ́n ti rí i bí ṣe ń jó àwọn tó jẹ àwọn alájọ náà bá sa owó èyí ò ní dápò rẹ̀ ń jó lóòótọ́ náà bá sa àwọn akọ níbi jó rẹ̀ apáyé báyìí minus tó múra ọ̀sẹ̀ kó mọ wọ́n tó ń yọ ọ́nbẹ̀ wọ́n ṣe gbàjọ́ ṣèyàwó ọ̀wá fetí dáfìlà dúró ní tọ́tẹ̀ lọ tó fẹ́ lọ dáná ọtí rù ìmọ̀ràn obìnrin fẹ́ pa ọ́ bí o bá fẹ́ ọmọ lọ fẹ́ mi ọtí rómi tó wù ọ́ wá ní ọ̀nà òun àjọ òun fẹ́ wọṣọ méje lọ́jọ́ ìyàwó òun náà wá ọkọ ẹsẹ̀ rẹ̀ wá gùn ó wá kó ṣé nàbà wà níwọ̀n náà kó òfin nàbà wà ń ṣèyàwó
lójú àgbo ní ń gbé ẹran tẹ́ ń jẹ ipò ẹ̀ dá mi gbèsè wọ́n ń sin gbà bọ́lá ń fi ọmọ tí wọ́n bí yóò san bí owó ìyàwó ìyá rẹ̀ dáadáa bẹ́ẹ̀ bá lówó ẹ̀sìn ìyàwó ní pálọ̀ àbí odidi èèyàn ńlá pálọ̀ láti ṣe tí ẹ jẹ́ òní kì í ṣe pé olówó ìyàwó ṣàjẹun mọ̀rọ̀ ga kánópì láti bí ìdè poli dáwò tí bá wọlé mi tí bá ń ṣe ìyàwó báyìí ní tó ń ṣe yìí àwọn obìnrin sì náà fẹ́ràn kínní ijó wa ní ìyẹ́mọ́ yóò ti rúurú gbogbo ọtọ́ yòókè wọ́n fún lọ́wọ́ ìyàwó pé àjàmàlà wọ́n kàn lẹ́ fóònù méjì ní ẹlò wọ́n tú kánò wọ́n sì bẹ̀sùn náà nù bó lọ wí jèrè. fàkìrò kúlò bí hírísì. jama kò sọ́nà tó àfi lè ṣèyàwó déédéé ni òun mú èèyàn méjì lẹ́yìn ìwọ obìnrin náà sì mọ́ dọkọ̀ ẹ̀ láàmú iye tó bá lò mú bọ̀ ní ọgbà life after wedding ló jájú kì í sọjọ́ kan tẹ́ sórí ibú dọjọ́ alẹ́ yín. èmi ni àmọ́ ìyàwó tí a so fèrè mọ́kọ̀ ọ̀sẹ̀ kejì ni yìí já ẹni kí ló tí ó já ẹ béèrè fake life tọkùnrin ń gbé obìnrin rò pé tó bá ní o so fèrè mọ́kọ̀ ló wà lọ́wọ́ àwọn kan aláìní kan ṣe àdúgbò ní á dá ìgara agbádá àgara ní á tò gbogbo ẹkùn kọjá òkun ìyá ọkọ ìyàwó tí ò lówó ó tún wá tẹ̀ pánijọ́ ìyàwó ó wá lọ wẹ́nìkan yín dàbí àkọ́bí màálù ní bá kó agbádá sẹ́yìn lágbádá tí ò balẹ̀. wọ́n ní owó ọ̀gbẹ́ wa ló ṣe transfer kéde $2. fàkìrò kúlò bí hírísì. tẹ́ ẹ bá rọkọ̀ ìyàwó mi ẹni fake life obìnrin bá wọlé tán lórí pé kò ní bẹ́ẹ̀dì dákun ọkùnrin mú ọ lọ lẹ́kan bí pèsè lè máa bà rẹ ni mùsọ́ọ̀mí tó ń gbé yẹn kan tó bá ṣe é nílò fíṣọ yóò lánàá baríkà àwọn mú ọ lọ lé ẹnìkan tí ń gbé jọ́ọ̀sì ìbẹ̀rẹ̀ tí wàá rà ọ́ búṣú ó wá da ilé ẹjọ́ ìyàwó lọ wá ní pé ìdí àmù ní ń sùn. wọn àti pín ẹjọ́ ń dà wọ́n ní ìdí àmù fake life fake people fake. èyí sì lọ́rùn obìnrin. bẹ́ẹ̀ni ẹlẹ́tàn náà máa wà. bàtà dúdú gòngánà gòngánà gbogbo nǹkan nàìjíríà ní sè wọ́n ń yá ni wọ́n ń yá aṣọ ìyàwó wọ́n ń yá bàtà ìyàwó kódà tọ́ba tó dénú tó dáa wọ́n tún ń yá òbí wọ́n kàn kúkú ẹ̀ ya wèrè kan tí ń bẹ tí fìlà ń bẹ lórí àgélé àwọn bàbá wèrè wọ́n máa rẹ́ǹtì ẹ̀wọ̀n ni tẹ́ ẹ bá lọ ìyàwó mẹ́wàá ẹ̀rí pọ́n náà ní bàbá ọkọ lọ́nà mẹ́wàá àwọn tí a yá nù yóò sì wọ́n ara sọ bọ́ lọ́rùn àwọn nìyá òun wá yẹn lọ lé ọmọ ìyá rẹ bí ìyá rẹ bá yarọ fẹ́ àṣepẹ́ kò tiẹ̀ dínà ìyá rẹ bàbá rẹ bá máa ṣàgbàro fẹ́ èé ṣe ìyá tí a lọ yá ẹ wá jà tálẹ́rí bẹ jọ́sùn ní sẹ́yìn obìnrin wọ́n ní gán ọ̀ràn mọ́nísì wọ́n lọ yá ni káwọn kan ti rán ọjọ́ bí 100 ẹ máa ti bọ̀rùn ètò bá ṣe jù wọ́n fún wọn táàkì ẹ̀ nínú wákàtí 2 ni bọ́ọ̀ bọ̀rọ̀ wọ́n ti dó lẹ́nu ọ̀nà time up ojú aago wọ́n ti fa aṣọ ya mọ́ ọlọ́run. fàkìrò kúlò bí hírísì. bẹ́ẹ̀ni ẹ má gbé ayáláyé. torí pé ọ̀fẹ́ ra TV ọwọ́ lọ́wọ́ gbèsè dákun sọ́ọ̀tì ẹ̀ nílẹ̀ ní TV máa ń gbà tẹ́ bá sí ọ lọ́wọ́ yìí mo ké léyà tó lọ tí wọn gbọ́ àwọn tó fi gbèsè rẹ lọ́dún nísìn wọn ò tí ì san o bàárè tí wọ́n ń fóònù ẹ̀ bàárè tí wọ́n ti rán ọdún wà láì bàbá mú wá tó da ọdún tó ń yàn ká rẹ o kò sì gbà ó sàgbọ́ yàn ká ó sì gbọ́ bàrẹ̀ dá mi ó ní kí lọ́dún náà ó pààyàn ni ìyẹn ṣe jẹ gbèsè àgbò àgbẹ̀kì fọmọ rẹ. gbèsè ilé yàmì ló tún dé Haúsá sì ti yarí o tún fóònù ẹ̀ pé wọ́n jẹ́ ń bọ́ nínú ìlú o ń
bọ́ tọ̀bẹ́tọ̀bẹ́ ni. فقير كل ذي حرص. Èmi tí mo ti gbé ọ̀dọ̀ àwọn sọ́kún dógójì dáadáa wọ́n bí náà ń ṣe ẹsẹ̀ rí ẹ̀ o. ẹjọ́ máa ta dọ́ńtà jẹ́jẹ́. èrè máa wọ iṣẹ́. الحرص على الدنيا. àtúbẹ̀rẹ̀ abala mi báyìí o. èwo bá a ṣe máa ṣe yípo ọdún jà. وفي العيش لا تطمع. gbogbo ọjọ́ ìdòkó tì mí wá sí ìyẹn dàgbà sí. pátápátá. ولا تجمع من المال. kódà fọ́tò tó yà dọ́gbọ́ kọjá náà sì tiẹ̀ mú ni lọ. àti kan tó wọlé síbi mi kọ lọ báyìí nígbà tí ọba lè kí ó kó sáì kan dé tẹ́ ẹ̀ máa dá tí máa ń kọjá ọwọ́ ètò ẹ̀ tó tẹ́ ẹ̀ máa dá ìyẹn ìtẹ̀jú gbẹ báyìí tí àlùkàṣí wà gbẹ gbogbo fọ́tò yìí mo tún lè kàn ní òní. mo rí àwọn odò náà. ولا تجمع من المال. tó àwọn bá ṣe kẹ́yìn tẹ́ lùgbà. bẹ́ẹ̀ni ẹkú ọ̀rọ̀ gbà. ẹkú àìmọ̀ wọn ara ẹkú àìjòkó jẹ́ kéèyàn gbé $40,000 kó lọ rí bọ̀bí tí ò ti ní jèrè èlónù 62 million ó parí eléyìí kì í somi lásán ní ọgbà wọn ò ti gun lábẹ́rẹ́ kó sá máa sùn. àwa rèé ẹ̀fọ́ á ní tírílíọ̀n 1.5 trillion. ní orílẹ̀-èdè tá a lára ní á. ṣé ìgbóná tó kó wa ní. wọ́n pàtínà pẹ̀lú àwọn ará ilé ni wọ́n kún ọ wá ní kí ẹ ká lọ gbọ́n mọ́gùn. sẹ́nígbà tá a ti ń bọ̀ wọ́n ti kówó díẹ̀ lọ so owó ni wọ́n kọ́ fi ń sáfíìsì wọn pé ẹja máa dín so bí ṣe ń pọ̀ sí náà ń yá wá sí àwọn ẹlòmíì lọ ta ogbó ẹran tó ní ní àgbo ó wà ní kò láǹdà wọ́n mọ́ talẹ̀ mọ̀lẹ́bí ó tẹja sínú odò ó fi ẹ mọ̀ kú tìyìn ìrọ̀rùn òde o ìrìnàṣẹ́ bẹ̀rẹ̀ ni. دع الحرص على الدنيا. àbí ọlọ́run má Jésù jẹ wá lérè. àmín. lọ́dún tí wọ́n kó kàlùkàlù dọ́fà wọ́n gbé síbi kíní mẹ́rin dàkọ́lé àwọn ọ̀dọ́ kàlùkàlù kówó ẹ̀nẹ́kọ̀ọ̀kan ẹ̀sà máa kó wá àwọn ìbò dà nẹ́bí wá o ìbò láti wá gbọ́n sẹ́yìn wọn àti tírèdì mẹ́fà ló wà nínú rẹ̀ ọkọ̀ tàkàn ọ̀yin lẹ́gbẹ̀ẹ́ kiri yóò da owó díẹ̀ tẹ̀wá rówó tó dáa máa ju ẹlọ́kọ̀ọ̀kan yóò máa ju sínú tírèsà lè báyìí tó bá wá kún tán yóò tún wá dàbí mẹ́fà èmi jẹ́ yóò tún dà yókù bẹ́ẹ̀ tó bá dìrọ̀lẹ́ wọn á ṣẹ̀ tu gbogbo owó tẹ wá dájọ́ à ń kó lọ ìlú owó tí a ń pa lórí Ọ̀fà ìran wọn sì ń lówó lọ dì sí. wọ́n sàn ń pa aláró sí ni. mo jẹ́ ìṣe nkíní tẹ́ ń sọ ẹ̀ ta nílẹ̀ mo ta tààrà ọlọ́ọ̀tì gbókọ̀ yín jáde ẹ mọ̀ mí ṣe rí ọwọ́ ti tẹ̀yìn náà ẹ kàn bẹ́ẹ̀ náà kọ́ mọ́ kọ́kọ́ yín jáde gbogbo ẹja bá kọ́ ọkọ rẹ jáde ń gbé wá sí àdúgbò wọn a sọ fún wọn ta family house torí kíni jẹ̀mọ́ iṣẹ́ tó ọ̀sẹ̀ tó fi rí 20,000 múra sí yóò di 40 tẹpẹlẹmọ yóò di 60 iṣẹ́ rẹ náà ní àsìkí rẹ kì í sàtẹ̀ gbéra ká rẹ pé mú 10,000 wá á fún yín ní 250,000 bó ló ti rí. دع الحرص على الدنيا. àṣàdúrà lálẹ́ yìí nù. وفي العيش لا تطمع. ولا تجمع
من المال a tún ti bẹ̀rẹ̀ abala mi o. ولا تدري لما تجمع. mọ́kò owó tọkọlọ mi sókúndógóje ọ̀bẹni tí ó na. ó na mọ́ ọ lọ. فإن الرزق مقسوم. àwọn ti lọ nísìn. wọ́n mọ̀ fowó yín jẹ láǹgbà. wọ́n fún atasi láǹgbà. wọ́n máa fi ẹsẹ̀ yẹ̀yẹ́. nàìjíríà bóyá yé mi ni wọ́n tó gbọ́n. èyí tẹ́ ẹ ṣe lọ́fà ẹ ṣe nínú àdúgbò kan bẹ́ẹ̀. ẹnìkan wá rí páàkó wá wú bọ́ọ̀bù lásán. ó ní èmi náà kó tèmi. ó ní tí ó kàn. wọ́n á da àwọn pásítọ̀tù lẹ̀ làwọn ará pé àtiwọ́ náà. mo sáà fi kálukú sáà lọ ná mọ́tò àti jẹ́ gbọ́kàntẹ̀ lọ. o ti wo ojú ó pààkì sí ọmọ sí mi náà ta. ìjọba dábẹ́ lómi o. lẹ́sọ̀ bíi wọ́n fi tí ó pààkì sí kalẹ̀ bí kíbi. فإن الرزق مقسوم. ẹnì kìíní pàmílẹ̀ ẹnì kìíní. ọlọ́mọdé ni ó kọ́ ọgbọ́n o. kéèyàn ó dínkù kórè kí wọ́n ara ní 1 million lórí ni òyì ìyàwó rẹ̀ mẹ́mọ́ tó wà náà ẹni àwọn adé wọn kàn kówó fún ẹ. ẹ̀ wá tó fi ń dì ẹ̀ tó fi ń dì títí tẹ̀ fi wá di àwọn akóyòkù lọ yẹ́nyẹ́ ẹ̀ wá ń sunkún o tẹ wàá rí kan ó gbé kiri sólà lásán kò sí náà tí ó fi tàn ó ní ẹ mẹ́lẹ̀ gbé yìí ẹ wọ́n tẹ̀rẹ̀ ó gbérò àbó gbérò. wọ́n ti sínú nǹkan tó wà nù gbogbo ibi tí wọ́n wà wọ́n ò sì ra lé wọn rẹ̀ǹtì ẹ̀ ní ńdọ́tí rẹ̀ǹtì wọn pé ní ẹ lọ. فإن الرزق مقسوم. bẹ́ẹ̀ tó náà kẹjọ dúkìá rẹ̀ ní akẹ́ ní. وسوء الظن لا ينفع. ọlọ́run jẹ́ ní yóò bá a láyọ̀. àmín. ẹ sàmí. àmín. àdúrà wa tá a fowó tanù. bẹ́ẹ̀ni. àwọn ẹ̀ ní kò bá a láyọ̀ má báyìí. wọ́n sọ ẹkún tí èdè parí ọdún ni. فقير كل ذي حرص. ẹni bá ti lójú kòkòrò tó lọ ta kalokalo òsì ni ó pa á. ẹni tí ń lo pẹ̀rẹ̀ náà kó bẹ́ẹ̀. kò lọ́wọ́ lọ́dún nínú rẹ̀. ọdún iye nù. wọ́n ti lè rí ẹgbàgbé ẹ̀ tírélà méjì mo fẹ́ rà lọ́dún ni. àwa ti kó ní ẹran mẹ́wàá ó da owó bẹ ní gbèsè dé ẹ bá pa ara mọ́ra jí kalẹ̀ ẹni ń bọ̀. غني كل ما يقنع. owó àdúrà tá a máa san kátó rábà náà san kárí ọ̀rọ̀kùnrin ó dà ní ó dà tí ó yà dà kò lè sí mú ó ti dà ní kìrìkìrì. فقير كل ذي حرص. ẹ mà ṣe o. غني كل ما يقنع. ọ̀kárí ó ti padà pé. دع الحرص على الدنيا. ọmọ ọ̀rẹ́ wa sáré mọ́ni ká. وفي عيش لا تطمع. ló ń kí wa bá rẹ pẹ̀lú ògùn ọlọ́run. إلهي أجرني ìjókòó. من عذابك إنني ẹ̀yin obìnrin ń kọ́. أسير ذليل خائف لك أخضع. أسير ذليل خائف لك أخضع. àfọlẹ́bí. إلهي لئن جلت وجمت خطيئتي ìgbẹ́ ta ni mi ṣe ń lọ. فعفوك عن ذنبي أجل وأوسع. ìbejì ni wọ́n mẹ́ta ni wọ́n náà bí méjì ó sí ní ọ̀rẹ́. إلهي وخلاقي. àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní mẹ́ta.
وحرزي وموئلي bàbá wọn bí màmá wọn bí mẹ́ta ó bí méjì. إليك لدى الإعسار واليسر أفزع. níwọ̀n àfi táyé ibi jọjọ́ rẹ̀ káyìndé ni wọ́n táyé lò ẹ̀yà àti mọ́ra wọn bẹ́ẹ̀ tí ẹ̀ wá nù kan náà ẹ̀ sàjẹ́ ẹ̀jọ̀ mọ́ra wọn. إلهي إذا لم تعف màmú ọ̀dọ́ rẹ bọ̀. عن غير محسن ìsútì ló tòkó lọ kàn. فما لمسيء ọlọ́run بالهوى يتمتع. gbogbo àwọn afá wa tipa àwọn ìjọ náà báyìí àwọn tí ò sí láyé ọlọ́run bá kẹ́ wọn. إلهي إذا لم تعف عن غير محسن bùkátà sọ fún yìí bí yá owó epo nà. فما لمسيء yóò bá rí báyìí mufti ò lọ́kọ̀ jírí làárọ̀ náà. بالهوى يتمتع. ọ̀sẹ̀ sùn lálẹ́ yìí náà. إلهي حليف الحب ìsútì náà mú wá o. بالليل سائر bàbá ọlọ́ba sìn yá àwọn ọlọ́ba kẹ́yà wa. ينادي ويدعو ọlọ́run bí bàbá yẹn sọ ọmọ lálàáfíà sí i. والمغفل يهجع. ọlọ́run bàbá sáwòjì ọmọ lálàáfíà sí i. إلهي ترى حالي kábíyèsí jẹ́ láàfin àwọn máa pọ̀ sí i. وفقري وفاقتي bàbá tí ń bọ́jọ́ mú bàbá balógun bàbá sọ́dọ́fà ọlọ́jọ́ ọmọ lálàáfíà sí i. وتلمنا ọlọ́run mọ́sàwọn náà lárùká. ذات الخفية تسمع. nítorí kábíyèsí là ń fi ń ṣe yìí mọ́jà sàfikún àlàáfíà. إلهي أجرني àwọn òkú ọ̀run ọlọ́run bá kẹ́ wọn. من عذابك إنني àwọn òbí tí wọ́n wà láyé ọlọ́mọdé ó sẹ̀sìn. أسير ذليل ọlọ́mọ fi apá wọn lẹ́kùn. خائف لك أخضع. jàmá a tún ti bẹ̀rẹ̀ sínú kójọ nìyí ọlọ́run jẹ́ abá níbi ó dà. إلهي لئن عذبتني ألف حجة ọlọ́run jẹ́ abá níbi ó dà ní. فحبل رجائي tó kú tá ń bẹ lọ́wọ́ ọlọ́run fi ta wá lọ́rẹ. منك لا يتقطع. àmín. فحبل رجائي منك لا يتقطع. ẹ mọ̀ lálùbáríkà. ọmọ ẹ̀kọ́ sí ó lálùbáríkà. ẹ̀tẹ̀ ta jẹ́ ó lálùbáríkà. àwọn oníkéwọ́ lọ́jà ló lálùbáríkà. إلهي لئن خيبتني أو طردتني àwọn tá a gbéra kalẹ̀ fún kéwú. ọlọ́mọdé ayé júwe sẹ́mi fún wa. فماذا الذي أرجو وماذا أشفع. ọlọ́run tó ti fi á fèsì ó fi á fèsì èsì kíni pé sí àfáà kì í ṣiṣẹ́ ọ̀lẹ. mo wà náà tọ́lọ̀ fi fèsì pé sí àfáà kì í ṣiṣẹ́ ọ̀lẹ. àwọn ẹ̀sọ̀ lẹ́tẹ̀ láàfáà àlẹ́ pàà. إلهي وخلاقي وحرزي وموئلي ẹkún mi lọ ọlọ́mọdé nínú òdìmá. إليك لدالي tí n sin ní kékeré ayé mọ̀jẹ̀ ń sin lágbà. إعسان ọlọ́mọdé ń bára. واليسر أفزع. àtẹnukọ̀ọ̀kan wa náà bó lọ wí. إلهي لئن جلت inú mi dùn wà tó bẹ̀rẹ̀ abala mi báyìí. وجمت خطيئتي. wọ́n lè bí pé abala mi láti bẹ̀rẹ̀ báyìí ẹ̀sìn láti 1987 ẹ wà mọ̀ iye abala tá a tún bẹ̀rẹ̀ dálẹ̀ ilé ẹ̀sìn. فعفوك عن ذنبي أجل وأوسع. 87 abala kele la tún bẹ̀rẹ̀ ilé ẹ̀sìn. 38
abẹ̀rẹ̀ abala 38 báyìí. إلهي إذا لم تعفو 13 jókòó báyìí. abala 38 náà bẹ̀rẹ̀. أو غير محسن njọta bá kó ogójì rẹ ọlọ́jà jọ pé ojúṣe. فما لمسيء بالهوى يتمتع. táwọn kọ sílẹ̀ gbàgàrà pé ogójì ọdún lórí stéèjì báyìí. إلهي وخلاقي ọlọ́run ti وحرزي bá wa ní sàárè. ومويلي ẹ ṣé inú mi dùn púpọ̀. إليك لدى káàrin mọ̀ká àbẹ̀rẹ̀ dálẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń pọ̀ wọn lẹ́jà dé bàbá náà. الإعسار واليسر أفزع. ربنا آتنا في الدنيا حسنة